máa ń sọ pé alákòóbá ẹjọ́ mo fẹ́ bi yín léèrè pé ṣó wà nù nǹkan tẹ́ ẹ kà ni àbí wọ́n fi ń ṣe àjàsà sí. Allahu Akbar, Allah ni alájùlọ. alákòóbá. Allah ni alájùlọ, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Tẹ́ ẹ máa ń join wa ní ọjọ́ Friday ẹ rí pé tí n bá ń kà Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah, ìrun ni mò ń pè yẹn o. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah, wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ, kò sẹ́nìkan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah, ìrun ni mo pè yẹn. So Allahu ni alájùlọ ni a máa ń sọ. Tí ẹ bá ti gbọ́ bí tí wọ́n ti sọ pé Allahu ni alákòóbá, tá a bá ti bóyá tákànbí bá ń fi àjàsà sí, tàbí tá a bá fẹ́ ṣe kútúbà yẹn bí a fẹ́ ṣe wáàsí, ẹ mọ̀ lẹ́yìn tá a ti kírun, tá a ti gbọ́ ìtumọ̀ àwọn nǹkan tá a kà ní èdè abínibí, tá a wá rí wípé olórí burúkú ni Allah yìí, òun ló máa ń fà tá a fi máa sọ pé Allahu alákòóbá, Allahu adàlúrú, Allahu ọ̀bàyéjẹ́, Allahu alágbákò. Ó ti yé mi dáadáa bá ní pé ṣé pé ó tún wà nù kan tán tún pè bẹ́ẹ̀ páyé wọn mà sí bàjẹ́ sí yẹ̀sì náà tán ṣì ń pe irun lérí pé alákòóbá yẹn ni o ìyẹn ni ó ṣáà ń yà mí lẹ́nu pé mo wá doubt pé máa ń bèrè kò sí mo sì máa padà nǹkan tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín nìyẹn. Ẹ ṣé gan mo dúpẹ́ Ọlọ́run mọ dúró tì yín wọn ò ní rí yín mo rí yín ò ní gbàbọ̀dé o. Ẹ ṣé gan mo dúpẹ́ ìyá wa, ẹ ṣé gan mo dúpẹ́ o, ẹ máa bẹ́tò lọ nǹkan tí mo fẹ́ bèrè nìyẹn. Ọ̀rọ̀ ẹ ṣé gan wa. Ẹ ṣé gan alákòóbá ẹ tó ń dà lóru. Àfáwà sí ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o. Ilé fẹ́ bá wa sọ. It's old. It's old? Yeah, I've seen it for it's a long old. Àwọn ẹni mélòó ló ń sọ̀rọ̀ báyìí? Ta ló ń bá wa sọ̀rọ̀? I tried out. Want to try it? Yeah, I'd rather put. Mr. Wasiu. Ẹ kalẹ̀ o. Ẹ káalẹ́, kí lẹ fẹ́ bá wa sọ? Ṣé Mùsùlùmí ni yín? Mi ò kí ń ṣe Mùsùlùmí. Kí lẹ fẹ́ bá wa sọ? Kí lẹ fẹ́ bá wa sọ? Ẹgbọ́n sókè wá báyìí. Ẹ kalẹ̀ sá. Mo ní ìbéèrè fún ọ̀pọ̀lọpọ̀. Àfáwà sí ń dín náà ipá àwọn ṣe Mùsùlùmí. Ayé ní sùúrù. Inú ẹ̀sìn yìí náà bí mi sí bọ́ mi ò ṣe mọ́. Okay, that's cool. Ẹ ti jí? Láti tipẹ́tipẹ́. Oorun ò ní gbé wa lọ. Àmì àṣẹ bàbá. Oorun oko ẹrú. Kí lẹ sọ sọ? À ń gbọ́ yín, ẹ béèrè yín. Kí ni yóò fà á tó jẹ́ pé àwọn ọmọ Mùsùlùmí wọn ò fẹ́ kí ẹnìkankan sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn? Ẹ ṣe tó. Ọmọ Yorùbá nìyí, ó yẹ kẹ́yìn ní ọmọ pé àwọn bàbá wa máa ń pòwe kan pé apanikin ò ní fẹ́ kán múdà kọjá wájú òun. Ẹ pa mí sá. Ẹ ṣé gan. So àwọn like láti bà nǹkan ní nǹkan jẹ́, kódà wọ́n like láti sọlé ọlá dáwóró. Bẹ́ẹ̀ni. Ilé títí wọn ò ní fẹ́ kókó bà. So bí ọ̀rọ̀ Islam ṣe jẹ́ nìyẹn. So inú àwọn tó cause violence jù lágbàáyé tí wọ́n ní ọ̀rọ̀ àlùfàṣà lẹ́nu, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn, ọ̀rọ̀ owó náà tí ì sọ tán. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó jáde, ó ní ìmáàmù méjì tó bá jẹ nínú ìlú kan pa ọyọ kan fún kan. Ẹ wo ọ̀rọ̀ yẹn, kò sí nǹkan táwọn ìjọba ṣe o. Mufti ó ń gbẹ lẹ́nu, òun náà jáde, ó ní kó máa kọ́ àwọn ọmọ wọ́n ti máa yìnbọn nílé kéwú. Kò sọ́jọba kankan tó sọ̀rọ̀ nípa ẹ̀. Ìmúránì Ẹlẹ́hà ó sọ pé kọ́mọ má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ mọ́, kó má kúnlẹ̀ fún ìyá ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá, pé kí wọ́n ba àṣà tiwa, àṣà àti ìṣe tiwa jẹ́ nítorí Islam. Wọ́n ò péjọba fún o. Thousands of violence word lẹ́nu àwọn àfáà yẹn. Bọ̀ ìjọ́ wo làwa jáde, mélòó ni wá? Ara ti ń kan wọ́n wá ń sọ̀rọ̀ pé nípa constitution of Nigeria country. Constitution of Nigeria country ò sọ fẹ́ yàn àfáà kẹ́ lọ ṣiṣẹ́. Kò sọ fún yín pé kẹ́ lọ register wọn, they are looking for military.
kọ̀tọ̀ fún mi kẹ́ lọ rẹ́gísítà kẹ́ lọ fara yín lẹ̀pọ̀ yín fẹ́ dìfẹ́ǹdì ìlú yín constitution Nàìjíríà sọ pé kẹ́ lọ ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ constitution Nàìjíríà sọ pé kẹ́ má ṣiṣẹ́ ẹ lóko ẹ lódò ẹ níṣẹ́ kankan ọ̀rọ̀ bàjẹ́ lẹ́ ń sọ sí ìlú violence lẹ́ ń kọ̀ sí nínú ìlú ẹ tún wá ríra yín bí pé yín ní right ayé gbogbo wọn ti bàjẹ́ ṣẹ́rí sẹ́ńtúrì tá a wà yìí ẹni máa kú pàdé ẹni tí ó pa ni o àjọ mú nǹkan lẹ̀ fúnra wa. wọ́n ti ń mọ̀ pé àjọ máa padà mú nǹkan lẹ̀ fúnra wa ni torí àwọn ẹlẹ́sìn ẹ̀sìn ìmọ̀lẹ́ àbí kí ló pè yìí níta ti fi ojú mi rí níta fojú mi rí níta fi ojú mi rí bọ̀ Olódùmarè ló ń fún wa ṣe kò ní fún wọn ṣe láṣẹ Olódùmarè. ẹ ṣé gan, thank you very much sir. Olódùmarè ló ṣe.